ọmọ Yorùbá mo ṣe gbòòsà 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 mo ṣe fáwọn ọmọ Yorùbá mo sọ ọmọ Yorùbá súnmọ́ bí ẹ wá gbọ́ eléyìí le jù èmi mọ̀ pé tí àwa Yorùbá bá bínú tán apá ìyá aláìyá Fúlàní ò ní ká ṣé mi sọ ọmọ Yorùbá eléyìí gbẹnu tán kódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti gbọ́ láti bí àbí ká sọ pé bóyá bí 12 days ago but ẹ mọ̀ pé mi ọmọ yín tí mi bá ti rí traces kankan tàbí kí rí evidence tàbí kí rí ẹni tó lò allegedly mi ì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń déwájú ń dẹjú dé yóò dá sọ. ọmọ Yorùbá àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ kábíyèsí Elédùmarè mo sọ fún yín mo ní táwọn àgbààgbà wa tọ́gbà bá wa tọwọ́ bọ̀rọ̀ yìí kò ní ná wa ní kọ̀ọ̀kan ká máa fi bọ́ lóko ẹrú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan mẹ́ta ti ṣẹlẹ̀ ẹyọ kan ń bẹ ó jẹ́ káyéfì tí ò ṣẹlẹ̀ rí ní gbogbo ayé tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀ wá ẹni kí n lọ kéwú ẹ̀ wá gbogbo yín lè rí headline tí mo fi sí láti bẹ̀rẹ̀ that is just one of the 3 things I'm going to discuss here. ọmọ Yorùbá ẹja máa jó ká máa mo sọ fún yín mo ní ìbọn táwọn Fúlàní gbé dání yẹn kò ní wúlò ṣé mi sọ fún yín ni mo náà wà Yorùbá ní ìdìbọn ká tó máa jà ìbọn bá wù àwọn bọ́ńdà bàbá wa wọ́n máa bá ìjì sọ̀rọ̀ ìjì á sì máa jà wọ́n máa bá dùgbò sọ̀rọ̀ ìgbìgbò á sì dìde á bẹ̀rẹ̀ sí ní jagun wọ́n bá ilẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ adé lanu a máa gbé àwọn ọ̀tá Yorùbá mì ẹ̀yin bàbá wa fẹ́ ṣiṣẹ́ yìí mo kọ sára sí yín ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kan tí mi ní dárúkọ nílẹ̀ Yorùbá nǹkan kan ti ṣẹlẹ̀ kò wá ṣe pé nǹkan yẹn ṣẹlẹ̀ lásán àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti nísìnyí báyìí wọ́n ti rí pé àwọn tá à ń ṣe Yorùbá nation òṣèré àwọn tó ti wá send signals wa àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tó bá dàbí rọ ẹ lọ wo pépà tí mo fi headline síta tẹ́kọ́kọ́ láti bẹ̀rẹ̀ fídíò yìí Sàrà ìpọ́tà àti ti gbé wọ́n débi tí mo lọ nìyẹn o mo fọ́nà ṣe yìí tí mo lọ kọ́ nìyẹn but mo fẹ́ sáré chip ọ̀rọ̀ yìí inú mẹ́ta yẹn kẹyọ kan ní níbẹ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá àti bàbá Tinubu bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọn ò lè sùn wọn ò lè wo allegedly ìjọba tó fà á wọ́n ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá allegedly wọ́n ní wọ́n sọ pé àwọn òkú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lé wọn káàkiri lójú ohun ẹ̀ka yẹn ọmọ Yorùbá èmi mọ̀ pé tí Yorùbá bá bínú tán kò sí ojú ò ní ṣẹlẹ̀ ẹ lọ bá sẹ́ndì fídíò sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí màá fi evidence ẹ̀ múlẹ̀ kò ń ṣọ̀rọ̀ tá a máa sọ tó máa ta máa náà yìí sọ rárá bòjú gbogbo ẹ̀rọ allegedly ni ọmọ Yorùbá mọ̀ tó ń jẹ́ Yorùbá ni òun mo fi sọ wípé táwọn Yorùbá bá bẹ̀rẹ̀ tán apá Fúlàní ò lè ká mọ́ ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí wọn láwọn gómìnà kan sì báyìí wọn lè sùn wọn lè wo òkú ló ń sunkún kiri lójú oorun wọn ibi tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí nígbà tí mo gbọ́ mi ì lè sọ síta mi ì mọ̀ bí mo fẹ́ sọ torí tí n bá sọ a máa ráwọn tó máa sọ pé wọ́n ni ṣùgbọ́n nígbà tí mo wá rẹ́ni tóun náà sọ orú ẹ̀ mo ní dájúdájú nǹkan tí mo gbọ́ yìí ó jẹ́ ní nígbà tí mo rí ẹnìkan tóun náà sọ mo rí pé yes àsìkò àti sọ ti tó nísìnyí báyìí mò ń gbọ́ fìrìfìrì ní ìmọ̀ bóyá òun ni o kódà àwọn ló ń ṣẹlẹ̀ sí bàbá Tinubu náà báyìí pé wọ́n ná àwọn olóṣèlú tó wà ní power sí àwọn òkú ni wọ́n rí lójú ohun tó lé wọn káàkiri tó ń sunkún tó ń ṣoríṣiríṣi information yẹn mo gbọ́ I don't know how true it is torí ẹ̀mí mi ṣe sọ láti ọjọ́ yìí but nígbà tí mo ti wá rẹ́ni tó sọ
mo máa play ẹ̀ fún wa ń sìn, gbogbo wa jọ máa gbọ́ ẹ̀gbọ́n tẹ́ni yẹn sọ. ẹni yẹn wọn ò tún wá, ẹni tó sọ wọn ò tún wá fún wọn ní kúlẹ̀kúlẹ̀, wọ́n fèmí ní kúlẹ̀kúlẹ̀. Kábíyèsí Elédùmarè. Mo sọ, mo ní nǹkan bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá, àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo mọ̀ pé yẹn ọkọ̀ fi ṣe tí ara lé ẹni Yorùbá ṣe kíní kan, ará àta ò ní bẹ̀rù ẹni. Mo mọ̀ pé yẹn ni wọ́n fi ṣe. Ọmọ Yorùbá a máa gbòmìnira láìpẹ́ yìí, mo fi Ọlọ́run ṣe fún yín. Kò sí ohun tẹ́lẹ̀ wọn ò lè ṣe, kọ́bìnrin tó jálẹ̀ kò sí ohun tí ò lè ṣẹlẹ̀. Ṣé rí pé àwọn Nigerian government ti sáré lọ kọ́ sí pépà sí nígbà tí eṣinṣin ń jẹ légbò ẹnì kọ́kọ́ orí, nígbà tí légbò wá ń pa eṣinṣin jẹ gbogbo ayé wá dá sí. Káwa lè mọ̀ pé àwọn bàbá Tinubu ti gbọ́ pa fẹ́ ṣe rálì, ọwá ní kí gbogbo newspaper Nàìjíríà gbé wípé pẹ́pẹ́sẹ́ o, àwa ọmọ Yorùbá o, a fẹ́ ṣe kíní ṣe summit kan ní UK, ìgbà kan àwo kan, a fẹ́ shut down gbogbo Nàìjíríà, a fẹ́ bẹ̀rẹ̀ rálì. Ọmọ Yorùbá ẹ sọ fún mi, ṣé kò tó bẹ́ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ tá bá ṣe ni? Ṣé kò tó bẹ́ẹ̀, ṣé kò tó bẹ́ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ tá bá ṣe peaceful rally ní gbogbo ilẹ̀ Yorùbá, kí gbogbo àwa ọ̀dọ́ káàkiri gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ká jáde tán, ká béèrè fómìnira pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè as it is stated in the world, both home and international law. Ó jẹ́ ká mọ̀ wípé self-determination is our right. We are entitled to our opinion. A lẹ́tọ̀ọ́ láti sọ wípé a ò bá lágbájá ṣe mọ́, àbáàlú kan ṣe mọ́. We have freedom of expression. We have freedom of peers. We have freedom to live. We have freedom and entitled to our opinions. And we, the indigenous people of the Yoruba land, we have made up our mind that we want to pull out. A fẹ́ jáde kúrò ní Nàìjíríà. Òun pépà ti gbé yẹn. Mo máa ń sọ fẹ́ èèyàn wa, mo ní ta bá ń sọ̀rọ̀, àwọn bàbá yìí ń gbọ́, àwọn ìyá yìí ń gbọ́, àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì báwọn ẹbí wa ni wọ́n. Torí ẹlòmíì tó bá ń sọ̀rọ̀, a ní nǹkan tá à ń sọ yìí kí ara jí sọ ní o, kí gọ́ọ̀mẹ̀ntì má gbọ́ o, kí kíní kan má gbọ́. Àwọn wo ni gọ́ọ̀mẹ̀ntì? Government is an institution of the state that sees to the welfare of the people. That is a short definition of government. Institution. Group of people elected to represent ẹ̀rọ ó yapa definition government ó pọ̀ bí yẹ̀pẹ̀. Òun ni wọ́n ti sọ yẹn nísìnyí. Àwọn fúnra wọn ti rí pé a ò ṣeré. Mo sọ fún yín, mo ló máa díyẹ mo òde ẹ̀yìn lọ́rọ̀ Yorùbá nation. Ìwọ tó bá rò pé olóyè Sunday Igboho ti yẹsẹ̀, ó ń ṣera ẹni. Olóyè Sunday Igboho wá rán mi sí gbogbo àwa ọ̀dọ́ káàkiri àgbáláyé. Wọ́n ní tó bá dìgbà rally lẹ́yìn, we are going to do that press conference. Summit a máa ṣe. Yá, àwọn bàbá wa máa sọ̀rọ̀, wọ́n sọ ohun tá fẹ́ fún ìjọba Nàìjíríà. At least ọdún tó kọjá òun láti lọ fún bàbá Tinubu ní lẹ́tà. A fún wọn lẹ́tà. Ìtàdẹ̀ mú lọ sí ta lọ fún prime minister náà. A ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé we are going. Wọ́n lè stop wa tá bá fẹ́ lọ. Àwọn ò fẹ́ fi violence ṣe ni. Ọmọlúàbí ni wá. A dẹ̀ nílò violence. We will continue to push it. Ṣèbí torí pé a ò ṣe jàgídíjàgan, a ò gbébọn, a ò gbé àdá, a gbé oríṣiríṣi nǹkan tí ò bófin mu. Òun ló fà á tá fi free, tá fi lè máa sọ̀rọ̀ báyìí. Tí wọ́n máa wá bí ìgbè bí wọ́n ṣe ń àwọn ọmọ Ìgbò. Mò ń sọ fẹ́yìn èèyàn wa, Yorùbá ni wá. A lè torí pé Ìgbò yìnbọn wọn torí ṣiṣẹ́ káàkiri. Káwa náà wá la fẹ́ sáré bẹ̀rẹ̀ sí ni máa ṣe bẹ́ẹ̀. No! Ó níbi tí nǹkan máa dé kéèyàn tó ṣe irú ẹ̀. Àfẹn tó bá kọ̀ fẹ́ wọ̀n rí, tó fẹ́ ṣẹ̀wọ̀n báwọn yẹn ṣe.
kò dìgbà téèyàn bá ṣẹ̀wọ̀n kéèyàn tó gbọ́n náà, kò dẹ̀ dìgbà téèyàn bá kú kó tó mú òótọ́. O lè mú òótọ́ láì ṣẹ̀wọ̀n, o lè gba òmìnira láì sọ ẹ̀mí ẹ̀ nù through the process of self determination táwọn bàbá wa gbé wá. Mò ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent distinguished professor, bàbá wa professor Adébánjí Akíntóyè Stephen. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá yẹn. Wọ́n ṣì kọ̀kọ́ tí mo fẹ́ sọ nísìnyí. Gbòòsà 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 wó làgà. Ní ẹ wò ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ní comment section lọ́wọ́ bàbá Akíntóyè. Nígbà tí Yorùbá nation kọ́kọ́ bẹ̀rẹ̀, àwa ọ̀dọ́ a fẹ́ dúró ní dúró Sátánì ni, a fẹ́ gbé ní líle. Àwa rò pé wàhálà lè gbà fún wa. I believe pé ta bá sọ dógún. Mo mà dúpẹ́ lọ Professor Banji Akíntóyè o. Bàbá yìí ló jẹ́ ká ṣìnà. Bàbá yìí ló pe gbogbo àwa tajálá kíkanjú ọmọ Yorùbá jọ pé ẹ wá, wọn kì í ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọ̀nà méjì tàbí mẹ́ta sí mẹ́rin ni wọ́n fi ń gba òmìnira. Kò dẹ̀ sí tí ò dá nínú gba àwọn ọ̀nà yìí. Ṣùgbọ́n àwọn kan wà, ṣùgbọ́n ìkan wà tó yẹ pé àwa Yorùbá tá bá ní ká fọ́lù rẹ̀, ó ṣeé ṣe kó má end well. So ẹ jẹ́ ká fọ́lù self determination, ká máa fi ìwé ètò, ká máa ṣe rally, ká máa ṣe awareness, ká máa lọ fọ ìgbèríko kan tó ìgbèríko kan. Nísìnyí báyìí èmi ọmọ Imas BTV, àwọn tíìmù mi ti wà on ground báyìí. A tún fẹ́ bẹ̀rẹ̀ because rally ta fẹ́ ṣe yìí we can announce it anytime. So kí rally yẹn tó bẹ̀rẹ̀, èmi ọmọ Imas BTV kọ́ ló ń gbé aláàánú dìde fún mi, yàtọ̀ sí pàfẹ́ ṣe equipment ní studio kọ̀ọ̀kan tí mo sọ. Project eléyìí nísìn ọ̀tọ̀ ni. Àwọn tí mo fẹ́ kó jọ yìí, iṣẹ́ tó máa ṣe nìyẹn, àádẹ́ máa bọ́ wọn on a daily basis. Wọ́n á máa lọ, òkú sẹ́ni tó níṣẹ́ tó ṣe inú àwọn èèyàn wa náà tẹ́lẹ̀, kò sẹ́ni tó iṣẹ́ gidi kan ṣe tó jẹ́nu wọn. Tèmi ti pe àwọn èèyàn mi, instead of tí ẹ fi ń rìn káàkiri tẹ́ ẹ rí kọ̀ọ̀kan ṣe, ó yá ẹ wá, ẹ jẹ́ kí máa gbé báàgì ráìsì lẹ̀ every month, bí a báàgì 3 or 5 máa gbélẹ̀ fún yín once in a month. Ẹ máa pín, màá dẹ̀ máa fún yín ní ṣéǹjì kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ lè sanwó ná nílé, ẹ lè jẹun, ẹ lè tọ́jú ìyàwó, ẹ tọ́jú ọmọ níwọ̀nba ráńpẹ́. Ó lè má tó bẹ́ ṣe fẹ́, ó depend bí a bá ṣe rí support àwọn èèyàn wa, bí àwọn èèyàn wa bá ṣe dúró tì mí. Iṣẹ́ òlọ́fẹ́ máa ṣe, wọ́n á máa lọ from gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi lẹ́mọ bí mo ṣe ṣe tẹ́lẹ̀ náà. Ó tó di páwọn olórí burúkú yìí tó fogun lé mi kúrò lù. Ilé bá bọ́mọ ń bọ́mọ lẹ́rù, gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Gbégbé ń gbèsù àgbéjúlẹ̀ là ń gbégi eléra. Mo ti dé, I'm back again. So now house to house awareness yẹn kò gbọdọ̀ dúró, ó ní láti máa lọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dárúkọ Sunday Igboho gbọ̀nyá apariwo òòṣà, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tó wà nínú abúlé tó wà ní gbèríko lọ́hùn, they don't know what is going on. Wọ́n kàn ń gbọ́ pé Sunday Igboho ń jà fún Fúlàní ni, wọn ò mọ̀ pé à ń jà fún orílẹ̀-èdè kan ta fẹ́ gbà tí a ti ń jẹ́ tẹ́lẹ̀. Olórí burúkú Lord Brigade tó dá wàhálà lẹ̀ sínú ayé ọmọ Yorùbá tọ́ lọ́ndẹ̀ tí bá wa ṣẹ́gun tọ́ báyìí. So àwọn pípù yẹn wọ́n á máa lọ, wọ́n á máa bá àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n á máa jẹ́ kó mọ̀ ìwúlò Yorùbá nation, wọ́n á jẹ́ kó mọ̀ pé tá bá gba òmìnira, ìgbésí ayé ẹrú tá ń gbé á yí padà. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní encourage àwọn èèyàn, wọ́n á máa encourage wọn, wọ́n á máa fún wọn ní orientation láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé tí rally bá ti fẹ́ bẹ̀rẹ̀, tá bá ti announce rally kí gbogbo wọn ṣe kí ni, kọ́rọ́ wá kájọ ṣe rally yẹn. Gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ti sọ bàtà rally yín nù, ẹ lọ wù síta. Ẹ̀yin tẹ́ ti máṣọ Yorùbá nation yín, tẹ́ ti ka pẹ́pẹ́pẹ́, tẹ́ ti fi sísàlẹ̀ aṣọ yín, ẹ lọ yọ jáde. Tó bá gba kẹ́ tún fọ̀, tó bá ti rí bákan ẹ tún fọ̀, ẹ áyànnú ẹ fi sínú áńgà, ẹ gbé kọ́,
kẹ́ máa wọ everyday báyìí àti fìlà yín nítorí òòrùn sunlight. Bó ti jẹ́ pé tá a bá rí support náà, gbogbo àwọn nǹkan yìí náà la máa ṣe, tá a máa pín fáwọn èèyàn. Máa gbé òkèèrè ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ nífẹ̀ẹ́ mi ju kí má lè ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ yẹn lọ. Kódà mo agree pé ọ̀rọ̀ studio kì í sì gbèsè ẹgbẹ́ kan náà. Àwọn tá a fẹ́ máa ránṣẹ́ yìí, ẹ máa wò wọ́n níran, wọ́n máa wọ mọ́tò, wọ́n á jẹun, wọ́n á ṣoríṣiríṣi nǹkan tó máa mú ayé dẹrùn fún wọn, tínú àwọn náà fi máa dùn pé yes, nǹkan táwọn ń ṣe yìí at least ebi ò pa wọn, kò pàyàwó wọn, wọ́n á lè fi 100% concentration lé lórí. Ẹ má sì mí gbọ́ o, mi ì ní kẹ́ support àwọn kankan, èmi sọ̀rọ̀ personally, my own media team, my own team tàjọ ń ṣiṣẹ́ personal something lélẹ̀. Bí mo dẹ̀ ṣiṣẹ́ ṣe nìyẹn. Nígbà tí a fẹ́ sign petition náà, gbogbo yín lẹ rí ipa tí mo kó, gbogbo ìyá àti bàbá mi lẹ rí gudugudu méje yàyà mẹ́fà tí mo ṣe lórí pé kí ìran mi bọ́ lóko ẹrú. Ẹ wo wàhálà tí mo ṣe láàrin àwọn tájọ́ lọ káàkiri gbà yẹn. Ìtẹ́jọ́ Ṣọjẹ́ wà nù wọn tó jẹ́ pé lóòótọ́ a ti wò sàn, làbàràbà ẹ̀ ṣì wà lára ẹ̀, ìtó kán lẹ́sẹ̀ ṣì wà nù wọn tó pé igi ló lò sí, ìtó kán lápá wà, ìtó gba àpá ńlá ó wà. Àìmọye àwọn tí wọ́n ti dá láàbò ara nítorí movement. So àwa Yorùbá nation kọ́ wà jura wa lọ. Táwọn kan wá wọn sọ́nsìn, wọ́n á ní ẹ má dá lóhùn kíníkan ọ̀rọ̀ tí Masbin sọ kò jẹ́ torí tí Masbin nìkan o, gbogbo yín lẹ gbọ́ ọ̀tọ́ ló ti ń ṣẹlẹ̀ sáwọn gọ́ọ̀mù ilẹ̀ Yorùbá sí. Honestly, màá dẹ̀ fẹ́ kẹ́yìn tẹ́ bá súnmọ́ àwọn gọ́ọ̀mù yẹn kẹ́ confirm ẹ̀ fún wa, ṣé lóòótọ́ ni àbí wọ́n pa ẹni tó sọ ò ní parọ́. Now ibi tí mo ti gbọ́ tí mo ní mo fi ní full confidence láti wá sọ síta, ẹ jẹ́ n play ẹ̀ fún yín kẹ́ gbọ́ kí gbogbo wa jọ gbọ́ evidence yẹn. Èmi ti kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀, nígbà tèmi gbọ́ mi ìfẹ́ sọ síta torí ti bá sọ orúkọ báyìí wọ́n á ní kí tiẹ̀ ló ń ṣe bọ̀bọ́ yìí náà, kí ni kìnìkan. Èmi mọ̀ pa àwọn mo mọ̀ pa àwa Yorùbá tá a bá fẹ́ jà. Bẹ́ẹ̀ni ó ti ọ̀rọ̀ tí ní ọ̀pá yìí ẹgbẹ́ àtúndà pọ̀jù lọ, ohun tá a ń sọ fún yín lọ́jọ́ sí pé ẹ máa ṣe, àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní ṣe é. Kí ló fàdí ọ̀rọ̀? Torí gómìnà láti fi ó ti fẹsẹ̀ tẹ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ níwọ̀nba wákàtí díẹ̀. Kí ló mú gómìnà sá? Torí pé gómìnà gbàlejò. Ṣé ń gbọ́? Ṣé òun ilẹ̀ gbọ́ ẹ̀? Ẹ̀yin náà lẹ́nu, ẹ má jọ yà ní lẹ́nu. Gómìnà gbàlejò lọ́nà wo lọ́gbà gbàlejò gbogbo ẹ̀ máa bá pàdé lókè báyìí. Ẹ̀yẹ sàfarabalẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Ẹ bá gbé láti bí ọdún tó kọjá láti aláìwo pàápàá jùlọ látẹnu bàbá wa bàbá àwọn òbí bàbá má sọ fún wọn, bàbá yìí ló kọ́kọ́ sọ wípé ẹnikẹ́ni tí Fúlàní bá pa tí ẹ̀sọ́ tí wọ́n gbé lẹ́mọ̀ pé àwọn ọba ilẹ̀ Yorùbá kì í rí òkú, wọ́n ní ká gbé òkú wọn ká la ìbò síwájú lẹ́yìn. Àwọn ọba yà àtijọ́ ni wọ́n láti àwọn mẹ́ta bàbá àkọ́kọ́ náà sì ìtọ́jú pípa sí. Ẹ wo mi ìfẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn gùn jù, ṣé ti gbọ́ àwọn gómìnà ti bẹ̀rẹ̀ sí ní gbàlejò. Wọ́n ní tó bá sùn báyìí ó èmi kàn máa pariwo jáde nu wọn, kí ló ṣe ẹ ṣà ìnú wọ́n dẹ̀ ń gbó kínní ìmọ̀ra. Wọ́n fi Yorùbá lẹ̀ ká máa lọ. Àwọn tí wọ́n lè ṣe tó kù ń dá yìí láàmú lójú oorun, kí ni wọ́n lè ṣe? Ìyẹn lè fi máa mọ̀ pé kò sí ohun tí Yorùbá ò lè ṣe. Ẹ máa wo wọn. Nígbà tí wọ́n gbọ́ kínní, mo ní pé tí wọ́n jà àwọn gómìnà wa lọ ń ṣe fún tí ò sáwọn olórí igbó tó ń dá wà láàmú. Wọ́n ní ó mọ̀ pé tára ilé ẹni tí yóò bá jẹ́ kára ilé ẹni ṣe kínní kan, aráàta ò lè bẹ̀rù èèyàn omi kanlẹ̀. Wọ́n ní ṣé mi mọ̀ pé gbogbo problem tá a ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn gómìnà tèmi sọ ẹ̀ ló ń fà á. Mo ní lọ́nà wo wọ́n wá sọ àwọn oríṣiríṣi àṣírí ọ̀rọ̀ tí mi lè sọ síta nígbà yìí. Wọ́n rò pé ojú wa lójú ń rí. Ó sọ fún mo ní tí Yorùbá bá fẹ́ jà ìjà Yorùbá má yàtọ̀
ìjà wa yàtọ̀ sí ìjà gbogbo ẹ̀yà. Yorùbá máa jókòó báyìí, á dẹ̀ wà ní Yorùbá lè wà nílé ó jókòó tàbí kó máa sùn, ó dẹ̀ wà lọ́jà tó ń bá àwọn èèyàn fa wàhálà. Yorùbá nìyẹn. Ọlọ́run kẹ́ wa kọjá àfẹnusọ. Gbogbo nǹkan yìí láwọn ẹ̀yà tó kù rí lára wa tó fi ń bínú wa, tó fi ń jowú wa, tó fi ń lo gbogbo ọ̀nà láti fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa. Wọ́n mọ̀, okay, for example sí, ẹ wo bí àwọn ọmọ Yorùbá ṣe ṣe tí ó kù ní àwọn gọ́fúnà kiri tí wọ́n gbọ́dọ̀ di ojú báyìí ẹ kó kù lámàdà wọn láàmú. Kí lọmọ Yorùbá wà ní ìṣe fún Fúlàní? Èmi dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní yìí, ẹ rí pé tẹ́ bá ń wo àwọn tó pariwo jù lẹ́nujọ́ mẹ́ta yìí wípé àwọn lọ àwọn Fúlàní yìí, apart from kókò yí wọn káàkiri, wọ́n mọ ibi táwọn bàbá wa ti ṣiṣẹ́ dé lókè. Wọ́n mọ̀ pé àwọn bàbá yẹn ti ṣe gudugudu méje àyà mẹ́fà, wọ́n rí ibi tá a ti ṣiṣẹ́ dé. Ṣé lásán lẹ ògùn wọn tó ṣẹlẹ̀ yẹn pọ̀ ń ṣẹlẹ̀ ni? Ẹja dúpẹ́ lọ́wọ́ ọmọdé yẹn mọ́. Wọ́n máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn wípé bóyá èmi nìkan ni mo dẹ̀ òye ọmọdé yẹn mọ́ dáadáa ní òye mi. Ìgbòho kọjá ẹnu tá à ń fẹnu sọ̀rọ̀ ẹ̀. Ọmọ Yorùbá, mo ń pariwo kọ́kọ́ fún wa láti bí 3 years. Mo ní ẹ má jẹ́ ká lose opportunity tá a rí. Tá a bá gọra wa, tá a tètè ṣọwọ́pọ̀ pẹ̀lú bàbá wa Olóyè Sunday Igboho àti bàbá wa emeritus merited intelligent distinguished chief professor. Tá a bá gọra wa, ó lè jẹ́ in another 10,000 years to come. Ohun tó ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀. Gbogbo àtìgbà tí yóò ti ṣẹlẹ̀ gbẹ̀yìn ilẹ̀ Yorùbá pé a fẹ́ lọ Yorùbá, àwọn tó ń ṣe tẹ́lẹ̀ gan wọ́n ṣe lábẹ́lẹ̀ ni, kò yìí sí social media nígbà yẹn. Àwọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n pa wọ́n ni. Àìmọye àwọn àgbààgbà Yorùbá tó jẹ́ pé ohun tó ṣe torí ẹ̀ pa wọ́n nìyẹn, tẹ́ máa rò pé nǹkan mi lè pa wọ́n. Bàbá Professor Banji Akíntóyè, mọ tó ń fojú bàbá yẹn náà rí ni, mọ tó ń fojú Olóyè Sunday Igboho rí ni. Àwa tá jẹ́ mídíà yín tá ń pariwo everyday, ṣé wọ́n tó ń fojú wa rí ṣá? Ó kọjá àfẹnusọ. Ọmọ Yorùbá, ẹja jára wa. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ tú wálẹ̀. Gbogbo ayé ló gbọ́ pọ́ wà ní France nísìnyí. Mi mọ̀ o, wọ́n ló ń ṣẹlẹ̀ sáwọn náà. Bóyá tó yẹ lọ ẹgbẹ́ àbá lọ sí France àbí India or something like that, I don't know. Ọmọ Yorùbá, ẹja jára wa. Gbogbo nǹkan tí mo ti ń sọ bọ̀ látàárọ̀ allegedly ni mo sọ, I was not there. Ẹ bá wa share fídíò yìí fáwọn tó bá súnmọ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá àti bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn, ẹ bá wa sẹ́ẹ̀lì fídíò yìí sáwọn tó súnmọ́ wọn, wọ́n lè sẹ́ẹ̀dì ẹ̀ fún wọn. Ilẹ̀ Yorùbá ṣẹ̀jẹ̀. Yorùbá land is ṣẹ̀jẹ̀yìn. Mi fẹ́ sọ ní English lórí terms and conditions YouTube platform. Bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Herbal Bitter Tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà yín nìyẹn wa láàólá Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá ọmọkùnrin yẹn kéré o lè ṣe dáadáa o fẹ́ natural herbs tó tẹ́kọ̀ tí action wà very swift tó fast gan ní owó tí ò pa yín lára bí ẹ lọ́kọ̀ ọmọkùnrin kó tóbi sí size tẹ́fẹ́ tàbí kẹfẹ́ pẹ́ lórí ẹ̀ àdúndùn tẹ́ máa pọ̀ lẹ́ gbọ̀ngbọ̀n láàólá Bitter Tea ní kẹ́pẹ́ bẹ́ẹ̀ nọ́mbà wọn ni wọ́n pè kọjá yẹn náà wọ́n á fẹ́ fi àwọn fídíò kan hàn ohun táwa ń sọ láti jọ yìí tí ọmọ Tinubu ń takò wá ìyẹn àwọn ọmọ Tinubu tí wọ́n gbé àwọn ẹ wò. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ akúdédé àsìkò tí a wà yìí wọ́n fi àsìkò yìí pé gbogbo ojú tó bá rí fídíò yìí àti gbogbo ojú tó bá gbọ́ fídíò yìí kó bá wa share fídíò yìí kó dé ọ̀dọ̀ àwọn tí a fẹ́ dárúkọ gbogbo ẹni tó bá wa share fídíò yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ tó bá fi share ẹ̀ ní fi mọ̀ sáré ọmọ ẹ̀ẹ́dẹ̀ ní fi gbọ́ ọmọ sí ẹ̀ẹ́dẹ̀ ní fi gba lẹ́tà ọ̀fọ̀ gbogbo ojú tó bá rí fídíò yìí kó dá kó bá wa share fídíò yìí ẹ̀mọ̀ kí mi kì í sábà bẹ̀rẹ̀ kó bá wa share fídíò but eléyìí a fẹ́ kí ẹ bá wa share kí ó dé ọ̀dọ̀ àwọn tí a fẹ́ dárúkọ yìí àkọ́kọ́ àfàsìkò yìí pé bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a wà nínú àwọn tó ṣiṣẹ́ takuntakun fún ìjọba yín láti débẹ̀ àdẹ̀ṣe nítorí nǹkan tó rí pa ní ìgbàgbọ́ nínú yín wípé Yorùbá ni yín Yorùbá ló kàn la ṣe fi gbogbo ara ẹ̀mí láti fi ṣiṣẹ́ fún yín láti orílẹ̀-èdè Amẹ́ríkà a ṣiṣẹ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi wá sí Nàìjíríà láti wá ṣiṣẹ́ takuntakun fún yín àdìrúpẹ́ pọ́ lọ́wọ́ ti bá wa gbé yín débẹ̀ àwa fàsìkò yìí pé yín láti pé kẹlẹ̀ rescue wa lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bákan náà à ń pe the chief of staff Honorable Gbàjàmí Àbílà à ń pe ẹ̀yin náà àwa ń pe gbogbo àwọn governors ilẹ̀ Yorùbá látòrí governor Ọ̀ṣun state bàbá wa Adeleke governor Ọ̀yọ́ state bàbá wa Ṣèyí Mákindé governor Ogun state bàbá wa Bíọ́dún governor of Lagos state bàbá wa Sanwó-Olú bákan náà à ń pe governor of Kwara state lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní zone 11 àwa ń pe gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà kó bá wa dá sí ọ̀rọ̀ yìí látòrí number 1 Nigeria police IG bàbá wa Akayode Ẹgbẹ́tókun àfàsìkò yìí pé yìí kíkẹ́ bá wa wòye sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní zone 11 bákan náà a pe ààrẹ fún alukoro ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọọba Múyìwá Adéjọbí bákan náà a wá pe ẹni tó jẹ́ AIG the new AIG fún zone 11 ẹ dákun abẹ́kẹ́ bá wa wòye sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní zone 11 ó ti ń di gbogbo ìgbà tí àwọn ọlọ́pàá tó wà ní zone 11 ní àwọn DCD àwọn legal tó wà ní DCD under CID legal job tó dẹ̀ pé àwọn kan ló ń gbéṣẹ́ yìí fún wọn ẹni tó ń gbéṣẹ́ yìí fún wọn ni Malam Yusuf Adépọ̀jù tí wọ́n mọ̀ sí Akade òun àti lọ́yẹ̀ Liberty Abdulsalam àwọn náà ń gbé iṣẹ́ ìlẹ́gà yìí fún àwọn ọlọ́pàá tí wọ́n wà ní DCD under CID ní zone 11 kí ni iṣẹ́ tó máa ń gbé fún wọn ni wípé wọ́n máa order àwọn pé kí wọ́n lọ arrest without invitation wọ́n máa lọ sí Lagos state Ọ̀yọ́ state Kwara state several states without invite anybody tí èèyàn bá ṣẹ̀ lábẹ́ òfin tí a mọ̀ tí à ń lò ní south òun ni pé ẹ̀ ń láti invite tẹ́ bá invite ẹni yẹn bá tí ò bá honour invitation ló tó kan arrest but àwọn eléyìí wọn ò ní invite rárá wọn kàn máa lọ attack wọn máa lọ arrest ẹni yẹn the worst part tó máa wá ṣe ni pé tó bá ti wá lọ arrest pé ẹni yẹn dé sóni level báyìí wọn ò ní interrogate wọn ò ní investigate wọn máa gbé ẹni yẹn lọ sí court náà dẹ̀ ń lò ní magistrate court ní Òṣogbo the same judge ni wọ́n ń lò òun náà ni George Ayilara yìí ní magistrate court òun nìkan náà ni wọ́n máa ń lò tó bá dẹ̀ lè gbé ẹni yẹn débẹ̀ báyìí a mọ̀ pé kéèsì yẹn wà available wọ́n máa wá fún ẹni ní condition tí ó lè meet up wọ́n máa ní kó lọ wá level 15 wà àtẹni tó bá nílé ní Ọ̀ṣun lẹ́ni tí ò gbé Ọ̀ṣun tí ò gbé Òṣogbo
débi pé ọ̀pọ̀lọpọ̀ orú wọn máa padà lọ já wọn sí prison bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n lọ gbé àáfàá kan ní ìjẹta on the 11th of April 2025 yìí wọ́n gbé àáfàá ẹ̀ dé Òṣogbo ní aago 9 alẹ́ wọ́n dẹ̀ gbé lọ kóòtù láago 9 alẹ́ yẹn náà wọ́n dẹ̀ lọ já sí prison àáfàá yẹn wà nínú prison ẹ̀jẹ̀ bá wa dá sọ̀rọ̀ yìí ṣé bí òfin orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nìyẹn. Bákan náà ṣe fún arábìnrin kan tí gbogbo àmọ̀ sí Bintu Raji wọ́n máa pa irọ́ fún ọlọ́pàá ọlọ́pàá ó dẹ̀ ní ṣe investigation lórí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ máa lọ arrest wọ́n dẹ̀ máa gbé ní ẹdẹ kóòtù lẹ́sẹ̀kẹsẹ̀ irọ́ dẹ̀ ní wọ́n pa fún ọlọ́pàá wọ́n ṣe bẹ́ẹ̀ fún èmi tí mo jókòó yìí náà tẹ́ pé fake bench warrant náà lọ fi forúkọ mi sínú watch list nínú airport wọ́n ṣe bẹ́ẹ̀ fún baba Akeugba Gold Alhaji Sheikh Taofik Akeugba Gold wọ́n ṣe bẹ́ẹ̀ fún Yesi Agunaka wọ́n ṣe bẹ́ẹ̀ fún Jack Mud wọ́n ṣe bẹ́ẹ̀ fún Awikonko wọ́n ṣe bẹ́ẹ̀ fún Monsura wọ́n ṣe bẹ́ẹ̀ fún Yahya Gambari several people náà ṣe bẹ́ẹ̀ fún Nàìjíríà ṣe pé wọn ò ní investigate wọn kàn máa ṣe illegal job àwa ń pè yẹn jọ ìjọba ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin lórí tí ẹ bá àwọn èèyàn ńláńlá tí ẹ bá rí fídíò yẹn ẹ bá wa dá sí gbogbo ẹ̀yin human rights ní Nàìjíríà abẹ́yìn ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí this is getting too much àfẹ́ kí wàhálà ìsìn ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá wa dá sí ọ̀rọ̀ is getting too much kọ́ máa lọ arrest yẹn without investigation without invitation kọ́ dẹ̀ gbé yẹn lọ sí court the same judge náà náà ń lò lóṣogbo ní magistrate court judge Ayélára lórúkọ judge yẹn judge Ayélára ni wọ́n ń lò wọn ò dẹ̀ ní investigate ọ̀rọ̀ yìí bail condition máa fún ẹni ẹni ò ní meet up àdìpọ̀ mọ̀ lọ já sí prison lọ́wọ́lọ́wọ́ ìsìn àfáàkọ́ tó wà ní prison báyìí àìmọ̀ èèyàn ló ti ṣe bẹ́ẹ̀ fún àwọn afásitì kò yí pé